Kò sí orílẹ̀-èdè kan lágbàáyé tó lè ní ìdàgbàsókè àti ìlọsíwájú nígbà tí àjàkálẹ̀ àrùn bá di ohun tí ó jọba láàrin àwọn èèyàn nírúfẹ́ àwùjọ bẹ́ẹ̀. Èyí ló fà á tó fi jẹ́ wípé ètò ìlera àti ìwòsàn tó péye fáwọn ará ìlú jẹ́ ohun tí àwọn alákòóso agbègbè kọ̀ọ̀kan gbọ́dọ̀ mú lọ́kùnkúndùn láti ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ tó fi dórí àwọn alákòóso ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn ará ìlú náà ní ojúṣe láti rí wípé wọ́n ń gbé ìgbé ayé àlàáfíà, ojúṣe ìjọba ló jẹ́ pàápàá jùlọ àwọn alákòóso elétò ìlera nínú ìjọba agbègbè kọ̀ọ̀kan láti máa ṣe ìpolongo lóòrèkóòrè lórí ìpèsè ètò ìlera àti ìwòsàn fún àwùjọ tó lálàáfíà. Ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ àkóso gómìnà Ìbíkúnlé Amósùn ní kété tó gorí àléfà ni wọ́n ti bẹ̀rẹ̀ àwọn ìgbésẹ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan láti mú ìgbé ayé ìdẹ̀rùn àti àlàáfíà báwọn èèyàn ìpínlẹ̀ yìí lápapọ̀. Èròǹgbà ìjọba ni láti mú ètò ìwòsàn tó yè kooro wà lárọ̀ọ́wọ́tó tolórí tẹlẹ́mù jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ yìí. Eléyìí wà ní ìbámu pẹ̀lú ẹlẹ́ẹ̀kejì nínú ètò pàtàkì 5 tíjọba ìpínlẹ̀ yìí là kalẹ̀ lórí iṣẹ́ ìràpadà ògo ìpínlẹ̀ Ògùn. Ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ àkóso gómìnà Ìbíkúnlé Amósùn ní kété tó gorí àléfà ni wọ́n ti mọ rírì ìpèsè ìwòsàn àti ètò ìlera tó múnádóko gẹ́gẹ́ bí ojúṣe ìjọba, ṣùgbọ́n ṣe ni ìjọba ń sa gbogbo ipá rẹ̀ láti rí ìfọwọ́sowọ́pọ̀ àwọn iléeṣẹ́ aládàáni àti àwọn àjọ mìíràn káàkiri lágbàáyé fún ìpèsè ètò ìlera tó yè kooro fáwọn èèyàn ìpínlẹ̀ yìí. Ọ̀kan lára èso rere tó jẹyọ láti ara irúfẹ́ ìfọwọ́sowọ́pọ̀ àti àjọṣepọ̀ bẹ́ẹ̀ òun ni ìpèsè oògùn tó tó mílíọ̀nù dọ́là 3 láti ọwọ́ iléeṣẹ́ iléepo rọ̀bì kan tí wọ́n ń pè ní SNEPCO, èyí ni Shell Nigeria Exploration and Production Company. Iléeṣẹ́ SNEPCO jẹ́ ọ̀kan lára àwọn iléeṣẹ́ tó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àǹfààní fún ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ àgbékalẹ̀ ètò àjọṣepọ̀ ìjọba pẹ̀lú àwọn iléeṣẹ́ aládàáni lórí ìpèsè ètò ìlera tó múnádóko fáwọn èèyàn ìpínlẹ̀ Ògùn. Láfikún, ìjọba ìpínlẹ̀ Ògùn ti tún gbé àwọn ìgbésẹ̀ lọ́lọ́kan òjọ̀kan èyí tó ti ń mú ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí wáyé lẹ́ka ètò ìlera fáwọn èèyàn ìpínlẹ̀ yìí. Lára àwọn àṣeyọrí tó ti wáyé lẹ́ka ètò ìdàgbàsókè yìí èyí tó ti ṣe àǹfààní lọ́pọ̀lọpọ̀ fún ètò ìlera àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn ni àtúntò àti àtúnṣe àwọn ilé ìwòsàn alábọ́dé àti àwọn ilé ìwòsàn ìjọba káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ yìí, ìpolongo fún àwọn ètò ìlera lọ́lọ́kan òjọ̀kan lóòrèkóòrè, ìpolongo fún abẹ́rẹ́ àjẹsára láti dènà àrùn rọmọlápá rọmọlẹ́sẹ̀ àti ìgbóná, ìpèsè àwọn èròjà ìwòsàn olówó iyebíye, ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn elétò ìlera lóòrèkóòrè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìdánilẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn ará ìpínlẹ̀ Ògùn ìyẹn ló pàtàkì jù, torí pé téèyàn bá dènà àìsàn ìyẹn ló dáa jù, ìyẹn ló ṣe pàtàkì. Wọ́n ti àti náwó gan ni àti iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ní iṣẹ́ tá à ń ṣe ni pé ká máa káàkiri, ká máa tẹ pósítà, ká máa tẹ pépà, ká máa lọ sórí rédíò, ká máa lọ sórí TV, ká máa káàkiri gbogbo àwọn local government, ká máa sọ fún àwọn èèyàn pé kó máa lọ sí hospital, kó máa ṣe àyẹ̀wò, kó máa lo àpẹ̀fọn tó bá ń sùn pẹ̀lú fún ìyá o àti àwọn ọmọ àti gbogbo family o, kí àwọn aláboyún kó máa lọ ṣe antenatal care. Láti túbọ̀ mú ìlọsíwájú bá ètò ìlera ìpínlẹ̀ yìí, ìjọba tó ń lọ lọ́wọ́ báyìí nípínlẹ̀ Ògùn ti tún gbé ìgbésẹ̀ láti gba àwọn òṣìṣẹ́ sí gbogbo ẹ̀ka tó wà lábẹ́ iléeṣẹ́ tó ń rí sí ètò ìlera nípínlẹ̀ yìí. Èyí ni láti dí gbogbo ààyè tó gbòfo pẹ̀lú gbígba àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àti àwọn òṣìṣẹ́ elétò ìlera sáwọn ààyè náà. Gbígba ogunlọ́gọ̀ àwọn òṣìṣẹ́ jẹ́ ọ̀nà kan tíjọba ń gbà láti mú ìlọsíwájú bá ètò ìlera tó múnádóko. Bákan náà, láti fi ṣe àdínkù tó jọjú fún àìríṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ nípínlẹ̀ yìí. A need àwọn òṣìṣẹ́ tá à ń pè ní professional, àwọn dókítà, àwọn nurse, àwọn physiotherapist, àwọn radiographer, gbogbo àwọn òṣìṣẹ́ téèyàn máa bá nu PHC ní primary health care center tàbí nínú hospital. Wọn ò tó nínú Ògùn State nígbà tá a débí báyìí, wọ́n ti so kúrò ní àwọn ibiṣẹ́ wọn, bóyá wọ́n ti lọ ṣiṣẹ́ ń bò míì tàbí wọ́n ti retire tàbí ó kàn sún wọn kúrò.
so nǹkan tá a ti ṣe ni pé gómìnà wa wọ́n ní pé ojoojúmọ́ ni wọ́n complain pé wọ́n dé hospital wọn ní rí doctor wọn ní rí nurse so a ti gba òṣìṣẹ́ ó ti lé ní 1000 ní ìsìn tá àwọn òṣìṣẹ́ fún ìlera ètò ìlera tá a ti gbà sí hospital tá a ti gbà sí àwọn primary care centers so ìyẹn àwọn èèyàn ti ń rí àǹfààní gbogbo employment tí gómìnà ti ṣe. yàtọ̀ sí àwọn akitiyan wọ̀nyí ìjọba ìpínlẹ̀ yìí tún mú lọ́kùnkúndùn ìpèsè ìdánilẹ́kọ̀ọ́ tó péye fún àwọn ará ìlú lórí ètò ìlera wọn èyí ló fà á tó fi jẹ́ wípé lóòrèkóòrè ni ìjọba máa ń ṣe ètò ìpolongo fáwọn èèyàn ìpínlẹ̀ Ògùn lórí ètò ìlera wọn. ìgbésẹ̀ àkọ́kọ́ tíjọba ìpínlẹ̀ Ògùn gbé lórí ìpolongo láti dènà àìsàn ìgbóná láàrin àwọn ọmọ kéékèèké nípínlẹ̀ yìí òun ni ìdánilẹ́kọ̀ọ́ fáwọn elétò ìlera èyí tó wáyé ní ilé ìtura Hilltop tó wà lágbègbè Oníkólóbó nílùú Abẹ́òkúta. ètò ọ̀hún wáyé ní oṣù kẹsàn-án ọdún 2013. èròǹgbà àgbékalẹ̀ ètò náà ni láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ tó yẹ fún àwọn elétò ìlera lórí ètò ìpolongo láti dènà àìsàn ìgbóná. ohun tí wọ́n ti torí ẹ̀ pè wá ni pé torí bí a ṣe wà àwa ni a máa lọ sí ìjọba ìbílẹ̀ láti lọ kọ́ àwọn ènìyàn nípa bí a ṣe máa bẹ̀rẹ̀ abẹ́rẹ́ àjẹsára lórí àrùn èyí and ìdánilẹ́kọ̀ọ́ tó ń fún wa yìí wọ́n ní èrò wípé a ó lọ sí ìjọba ìbílẹ̀ yìí láti tún lọ kó àwọn ènìyàn àwọn elétò ìlera tó wà níjọba ìbílẹ̀ láti lọ kọ́ wọn bí a ṣe máa ṣe abẹ́rẹ́ àjẹsára yìí. ìjọba ṣe ìpìlẹ̀ ètò ìpolongo láti dènà àìsàn ìgbóná. ètò ọ̀hún wáyé ní ọjọ́ kìíní oṣù kọkànlá ọdún 2013 ní ìjọba ìbílẹ̀ Abẹ́òkúta South. àwọn elétò náà gba àwọn òbí tó ń tọ́mọ lọ́wọ́ níyànjú lórí aburú tó wà nínú àìsàn ìgbóná láàrin àwọn ọmọ kéékèèké lásìkò tí wọ́n ń ṣe ayẹyẹ ìpìlẹ̀ ètò náà. ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ló péjú pésẹ̀ síbi ayẹyẹ ìpìlẹ̀ ètò yìí èyí tó ń ṣàfihàn àṣeyọrí ńlá lórí ètò ìpolongo náà láti ìbẹ̀rẹ̀ ètò ọ̀hún. àrùn kárùn kó má wọlé wá, àrùn kárùn kó má wọlé wá, wá gba abẹ́rẹ́ àjẹsára. ìbá ti pọ̀ láyé. measles tá à ń pè ní ìgbóná ọdún wọ́n sọ fún mi pé wọ́n pè ní tìta ìgbóná àbí tìta ìyẹn ni tí ara ọmọ yẹn bá ti ń gbóná tó ṣe mucus nímú a tún ní rash lójú tá a tún wá sí ara ẹ̀ ìyẹn là ń pè ní measles. ọmọ kéékèèké ló máa ń rọ̀. sẹ́ńtọ̀ Ìbíkúnlé Amósùn gómìnà wa ó máa ń sábà sọ nǹkan fún àwọn èèyàn Ògùn State ìpínlẹ̀ Ògùn State ìyẹn ni pé government alone cannot do everything. àwọn iṣẹ́ kan wà tó yẹ pé gbogbo wa láti máa ṣe fúnra wa ká fi ran ìjọba lọ́wọ́. wọ́n ti sọ pé àwọn ètò kan wà tá a máa ń káàkiri láti ilé sílé láti títì sí títì káàkiri gbogbo Ògùn State. owó láni ẹ̀ gbà afẹ́kẹ́yìn náà kẹ́ máa dìde kẹ́ máa gbéra yín kẹ́ máa gbé àwọn ọmọ yín kẹ́ máa gbé wọn lọ sí ilé ìwòsàn kábàlẹ̀ fún yín ní gbogbo àwọn àǹfààní ètò ìlera tí gómìnà wa ti gbé kalẹ̀. alámòjútó ilé-iṣẹ́ tó rí sí ètò ìlera nípínlẹ̀ Ògùn òun pẹ̀lú alága ìjọba ìbílẹ̀ Abẹ́òkúta South bẹ̀rẹ̀ ètò náà pẹ̀lú fífún àwọn ọmọdé ní abẹ́rẹ́ àjẹsára níbi ayẹyẹ ọ̀hún. bákan náà ni wọ́n tún fún àwọn obìnrin wọ̀nyí ní ẹ̀bùn àpò gbọ́mọró èyí tí aya gómìnà ìpínlẹ̀ Ògùn ìyáàfin Olúfúnṣọ́ Amósùn ṣe agbátẹrù rẹ̀.
lẹ́yìn náà ni wọ́n wá ṣe ìwọ́de lórí ìpolongo láti dènà àìsàn ìgbóná nílùú Abẹ́òkúta. ní ọjọ́ àkọ́kọ́ tí wọ́n bẹ̀rẹ̀ ètò abẹ́rẹ́ àjẹsára náà, àwọn alábẹ̀wò lórí ètò ìpolongo láti dènà àìsàn ìgbóná lọ káàkiri àwọn agbègbè kan nípínlẹ̀ yìí láti rí wípé ètò náà ń lọ ní bó ti tọ́ àti bó ti yẹ, àti wípé láti rí i dájú wípé gbogbo agbègbè ìpínlẹ̀ yìí ni wọ́n gbé ètò náà dé. aya gómìnà ìpínlẹ̀ Ògùn ìyáàfin Olúfúnṣọ́ Amósùn náà sa gbogbo ipá rẹ̀ láti lékún akitiyan ìjọba ìpínlẹ̀ yìí lórí ìpolongo fáwọn ará ìlú nípa ètò ìlera wọn àti ohun tó yẹ kí wọ́n ṣe láti máa ṣe àmójútó tó péye fún ètò ìlera yìí kan náà. ọ̀kan lára irúfẹ́ akitiyan bẹ́ẹ̀ ni ìpolongo lórí àrùn jẹjẹrẹ ọmú àti àyẹ̀wò fún àwọn obìnrin káàkiri ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó wà nípìnlẹ̀ yìí. ètò náà ti wá di ohun tó ń wáyé lọ́dọọdún báyìí. ìpolongo lórí àrùn jẹjẹrẹ ọmú tọdún yìí bẹ̀rẹ̀ pẹ̀lú ètò tí wọ́n pe àkọlé rẹ̀ ní ìdárayá fún ìràpadà ẹ̀mí. For 5, for 6, for 7. ètò náà wáyé ní ọjọ́ 19 oṣù kẹwàá ọdún 2013. wọ́n bẹ̀rẹ̀ ìwọ́de lójú pópónà láti orí pápá ìṣeré MKO Abíọ́lá tó wà ní Kútọ̀ lọ sí iléèwé girama ti ìlú Abẹ́òkúta. èròǹgbà lórí ìdárayá àti ìrìn lójú pópónà yìí ni láti fún ara lókun èyí tí yóò máa ṣe àǹfààní lọ́pọ̀lọpọ̀ fún àgọ́ ara wa láti lè máa bẹ lálàáfíà. àìsàn jẹjẹrẹ ọmú ó jẹ́ nǹkan tó ti wà pẹ̀lú àwọn èèyàn tipẹ́tipẹ́. ohun tó ń ṣokùnfà àwọn onímọ̀ ìṣègùn wọ́n lè sọ pàtó ohun gangan tó ń fà á, ṣùgbọ́n a mọ nǹkan tó lè ṣẹlẹ̀ tó lè jẹ́ kẹ́nìkan nírú ẹ̀. kéèyàn wà kó máa ṣe eré ìdárayá nígbà kankan kó tẹ̀ máa nọpá nọsẹ̀ bí kó wà kó kọ̀ dà wípé ohun tó bá wù wọ́n náà ń jẹ ìpápánu nǹkan tó kàn dín níta ohun tó bá wù wọ́n náà mu. ẹlòmíì àfi kó máa mu sìgá gbogbo nǹkan bẹ́ẹ̀ tó máa fa nǹkan tó léwu kó máa pẹ̀kun sínú ara irú nǹkan báyìí lè fà á. ìyáàfin Olúfúnṣọ́ Amósùn nígbà tó ń bá àwọn ọlọ́jà sọ̀rọ̀ lásìkò ìwọ́de fún ìdárayá lójú pópónà lágbègbè Kútọ̀ nílùú Abẹ́òkúta gba àwọn obìnrin níyànjú láti máa ṣe àyẹ̀wò oríkèéríkèé ara wọn lóòrèkóòrè. ó sọ wípé kí wọ́n lọ ṣe àyẹ̀wò láwọn ààyè tíjọba ti pèsè kalẹ̀ fún ètò yìí. gbogbo wa tá a wọṣọ pa yìí nítorí a fẹ́ kí àwọn èèyàn mọ̀ bá a ṣe lè lé àrùn jẹjẹrẹ kúrò nínú ara wa. wọ́n bẹ̀rẹ̀ àyẹ̀wò lórí àrùn jẹjẹrẹ ọmú fáwọn obìnrin lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó wáyé lọ́jọ́ náà. wọ́n gbé ètò ìpolongo lórí àrùn jẹjẹrẹ ọmú èyí tí ìyáàfin Olúfúnṣọ́ Amósùn gbé kalẹ̀ lọ sí ẹkùn ìdìbò ìjọba àpapọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó wà nípìnlẹ̀ Ògùn láti lè bá a mú ìpolongo náà détí ìgbọ́ gbogbo àwọn obìnrin ìpínlẹ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ kúrò nínú ìṣòro àrùn náà. aya gómìnà ìpínlẹ̀ yìí ìyáàfin Olúfúnṣọ́ Amósùn dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ṣe ìkúnlọ́wọ́ lọ́nà kan tàbí òmíràn láti mú àṣeyọrí tó jọjú wáyé lórí àgbékalẹ̀ ètò yìí. bákan náà ló wá gbóríyìn fún àwọn obìnrin ìpínlẹ̀ yìí fún bí wọ́n ṣe tú jáde láti wá ṣe àyẹ̀wò ara wọn nínú ètò tó ń lọ lọ́wọ́ yìí. kò ń ṣe tọ́ ìwọ̀n nìkan ló mú ọkùnrin pàápàá nítorí ẹ̀ àrùn jẹjẹrẹ yìí ó jẹ́ nǹkan tí èèyàn ò gbọ́dọ̀ fi falẹ̀ rárá. inú mi dùn bí dókítà wa àti àwọn olóògùn òyìnbó wọ́n ṣe ti ń ṣàlàyé fún wa látàárọ̀
nítorí ẹ̀ mo ṣe jókòó tí mo farabalẹ̀ pé bẹ́ẹ̀ bá ní ìbéèrè tẹ́ fẹ́ béèrè mo ní kí ni kókó ká jókòó ká bára wa rẹ́rìn ká má lè mú nǹkan dání lọ sílé. Mo jẹ́ nígbàgbọ́ pé gbogbo àwọn ìbéèrè tẹ́ fẹ́ béèrè ẹ ti béèrè. ìdènà kòkòrò HIV àti àrùn AIDS jẹ́ ohun kan tíjọba tó ń lọ lọ́wọ́ báyìí nípínlẹ̀ Ògùn lábẹ́ àkóso gómìnà Ìbíkúnlé Amósùn kò fi ọwọ́ yẹpẹrẹ mú rárá o. Ìjọba ti gbé ìgbésẹ̀ láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ọ̀dọ́ pàápàá jùlọ lórí ètò ìlera àti ìpolongo láti dènà kòkòrò HIV àti àrùn AIDS lábẹ́ iléeṣẹ́ tó rí sí ètò àwọn obìnrin àti àwọn ọ̀dọ́ nípínlẹ̀ yìí pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àjọ tó rí sí ètò láti dènà àrùn AIDS nípínlẹ̀ Ògùn èyí ni Ogun State Agency for the Control of AIDS. Èyí ló fà á tó fi jẹ́ wípé láti sàmì àyájọ́ ọjọ́ àrùn AIDS lágbàáyé fún ọdún 2013 ìjọba ìpínlẹ̀ Ògùn ṣe agbátẹrù àwọn ètò lọ́lọ́kanòjọ̀kan láti túbọ̀ polongo ọ̀nà láti dènà àrùn yìí láàrin àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn. The goal of World AIDS Day is to raise awareness on HIV/AIDS prevention and to highlight the importance of HIV counseling and testing. Ní ọjọ́ Ẹtì, ọjọ́ 29 oṣù kọkànlá ọdún 2013, ètò ìrun jímọ̀ pàtàkì kan wáyé ní mọ́ṣáláṣí ńlá tó wà ní agbègbè Kọ́bítì nílùú Abẹ́òkúta níbi tí àwọn elétò náà ti ṣe àyẹ̀wò ọ̀fẹ́ àti ìgbaninímọ̀ràn fáwọn mùsùlùmí òdodo. Mo ti sọ fún gbogbo wa pé ká dúró ká fi etí sílẹ̀ láti gbọ́ nípa àwọn tó ń bá wa sọ yìí nítorí ibi téèyàn òrò sí ló ń gbà yọ ẹni bá dẹ̀ ṣọ́ra ẹ̀ lọ́hùn ń ṣọ́ kó ní kálukú ká ṣọ́ra wa kọ́lọ́hún lè ṣọ́ wa. Bákan náà ní ọjọ́ àìkú ọjọ́ kìíní oṣù kejìlá ọdún 2013 ní ètò ìsìn pàtàkì kan tún wáyé nílé ìjọsìn ti St. Peter Anglican Cathedral tó wà lágbègbè Aké nílùú Abẹ́òkúta láti fi sàmì àyájọ́ ọjọ́ àrùn AIDS lágbàáyé. 0 death-related HIV-related death. That means kò ní sí ikú nípa ilé àwọn èèyàn kó àrùn wọ́n kó kòkòrò HIV tó di AIDS tó wá di pé wọ́n máa já síkú àfẹ́yìn wọn. Ní òwúrọ̀ ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹta oṣù kejìlá ọdún 2013 ní ilé-iṣẹ́ tó rí sí ètò ìlera nípínlẹ̀ Ògùn pẹ̀lú àjọṣepọ̀ àjọ tó rí sí ọ̀nà láti dènà àrùn AIDS nípínlẹ̀ yìí èyí ni Ogun Saka ṣe ètò ìwọ́de lójú pópónà láti sàmì àyájọ́ ọjọ́ náà. Wọ́n bẹ̀rẹ̀ ìwọ́de náà láti agbègbè Òkè Àtà lọ sí ibùdókọ̀ Ìta Ọ̀sìn. Ìṣe ni wọ́n ń pín ìwé tó kó ọ̀rọ̀ pàtàkì lórí àrùn AIDS sínú fáwọn èèyàn lójú ọ̀nà pẹ̀lú rọ́bà ìdáàbòbò. World AIDS Day là ń celebrate lẹ́nìí but nǹkan tá à ń ṣe ń bíbá ilé ní tá à ń ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ ọ̀fẹ́ à ń ṣe káàkiri lójoojúmọ́ káàkiri Ogun State ìyẹn dẹ̀ ti ń lọ tipẹ́ so ìyẹn ìkan ìkejì ní bí ṣe sọ tẹ́lẹ̀ pé ìmọ̀ ló máa protect èèyàn tó bá ti mọ nǹkan tó yẹ kó ṣe tó bá ti mọ nǹkan tó yẹ kí wọ́n má ṣe ìyẹn ni ó máa dènà pé kí ó máa dínkù nǹkan àwọn new infection àwọn tó máa tí kòkòrò yẹn máa wọnú ẹ̀jẹ̀ wọn. Àǹfààní tó wà nínú ìpolongo náà ni pé àìmọye àwọn èèyàn tán tí gbọ́ nípa kòkòrò àìgbóògùn tó ń jẹ́ HIV so ìpolongo yẹn ó ṣe pàtàkì láti jẹ́ kí wọ́n gbọ́ yẹn ní ìkejì láti jẹ́ kí wọ́n mọ ibi tí wọ́n ti lè lọ ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ wọn fún kòkòrò HIV ìkẹta láti mọ ibi tí wọ́n lè ti lè gba ìtọ́jú ìkẹrin láti lè mọ̀ pé àwọn tó ní àrùn kòkòrò àìgbóògùn náà àwọn náà darapọ̀ mọ́ wa ń bì ẹnikẹ́ni tó bá ní kò ń ṣe death sentence kò ń ṣe ìwé ikú àǹfààní solidarity tí à ń ṣe nìyẹn. Wọ́n ṣe àgbékalẹ̀ ètò láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí pàtàkì àti àǹfààní tó wà nínú ṣíṣe àyẹ̀wò fún oníkálukú nínú ibùdókọ̀ náà. Alámòjútó ilé-iṣẹ́ tó rí sí ètò ìlera nípínlẹ̀ Ògùn àti àwọn ọ̀gá lọ́gàá lábẹ́ ilé-iṣẹ́ náà báwọn èèyàn sọ̀rọ̀ lórí pàtàkì ìsàmì àyájọ́ ọjọ́ yìí.
Bákan náà ni wọ́n tún ta wọ́n lólobó lórí àǹfààní lọ́lọ́kan òjọ̀kan tó ń wá láti ọ̀dọ̀ ìjọba lórí ìpèsè ìtọ́jú ọ̀fẹ́ lẹ́ka ètò yìí. Lẹ́yìn náà ni wọ́n wá ṣe àyẹ̀wò ọ̀fẹ́ lórí kòkòrò HIV fún àwọn èèyàn tó wà ní ibùdókọ̀ yìí lọ́jọ́ náà. Gbogbo ìgbésẹ̀ wọ̀nyí lọ́lọ́kan òjọ̀kan ń ṣàfihàn akitiyan àti àkọlé kan ìjọba gómìnà Ìbíkúnlé Amósùn láti pèsè ètò ìlera tó múnádóko fún gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ yìí lápapọ̀. Akitiyan ìjọba ìpínlẹ̀ Ògùn lábẹ́ àkóso gómìnà Ìbíkúnlé Amósùn láti mú àyípadà rere bá ìgbé ayé àwọn èèyàn ìpínlẹ̀ yìí kò dúró sórí ìdàgbàsókè ẹ̀ka ìjọba kan ṣoṣo, ṣùgbọ́n ńṣe ni ìjọba ń sa gbogbo ipá rẹ̀ láti mú ìlérí rẹ̀ ṣẹ fún tolórí tẹlẹ́mù ní gbogbo ẹ̀ka ìdàgbàsókè káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ìpínlẹ̀ yìí. Ìgbésẹ̀ lọ́lọ́kan òjọ̀kan tíjọba ń gbé láti pèsè ètò ìlera tó yè kooro fáwọn èèyàn ìpínlẹ̀ yìí jẹ́ ọ̀kan lára àwọn iṣẹ́ ribiribi tíjọba yìí ń gbé ṣe. Orin ọpẹ́ táwọn èèyàn ìpínlẹ̀ yìí ń kọ fún gómìnà kò lópin látàrí bí wọ́n ṣe ń ṣàdúrà lójoojúmọ́ fún àṣeyọrí ìjọba yìí lórí àlééfà. Àwọn tó jẹ àǹfààní ètò abẹ́rẹ́ àjẹsára láti dènà àìsàn ìgbóná fún àlàáfíà tó péye fáwọn ọmọ wọn náà wà lára àwọn tó ń dúpẹ́ lọ́wọ́ ìjọba lórí ìgbésẹ̀ pàtàkì yìí. Inú mi dùn gan fún nǹkan tí àwọn gómìnà wa ṣe, Ọlọ́run á dẹ̀ máa bá wa ràn wọ́n lọ́wọ́. Àmọ̀ràn mi sí wọn ní pé abẹ́rẹ́ yìí ṣe pàtàkì fún àwọn ọmọ láti máa gbà torí ó máa ń dènà àrùn rọpárọsẹ̀. So kọjọ́ iwájú àwọn ọmọ wa náà kó lè dára, so ó dára fún wa láti máa gbà, so kó máa gbìyànjú láti gbé ọmọ wọn jáde láti wá gbà. A dúpẹ́ lọ́wọ́ gómìnà wa Ìbíkúnlé Amósùn fún iṣẹ́ ribiribi tí wọ́n ń ṣe ní ìpínlẹ̀ Ogun State àti pé fún bí wọ́n ti ṣe ń fún àwọn ìtọ́jú tí wọ́n ń fún gbogbo ènìyàn ọmọdé àti àgbà nípa ètò ìlera. A dúpẹ́ lọ́wọ́ wọn, ọwọ́ wọn á máa ròkè, Ọlọ́run á máa tẹ̀síwájú iṣẹ́ nínú ayé wọn. Mo dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn nítorí pé tí wọ́n gbé ètò ìjáde torí àwọn àrùn yẹn tí ẹ̀ pọ̀ gan nígboro báyìí, ṣùgbọ́n nígbà tí wọ́n dẹ̀ ti gbé ètò ìjáde tí wọ́n ti ń gbà àti gba ìgbọ́ yìí pé àrùn yẹn ṣe kíni ó ti lọ. A dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn, Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́, wọ́n á máa lọ sókè. Láfikún, àwọn tó kópa níbi ètò ìpolongo láti fi sàmì àyájọ́ àrùn AIDS lágbàáyé náà tún sọ̀rọ̀ lórí pàtàkì àyẹ̀wò kòkòrò HIV fún oníkálukú. Bákan náà ni wọ́n tún dúpẹ́ lọ́wọ́ ìjọba fún ìpèsè àyẹ̀wò ọ̀fẹ́ àti fún ìtọ́jú àwọn tó ń gbé pẹ̀lú kòkòrò yìí láláì fi ti ẹlẹ́yàmẹ̀yà ṣe. Ìjọba ìbílẹ̀ Ògùn ń gbìyànjú lọ́pọ̀lọpọ̀ lóríṣiríṣi ọ̀nà kínní wọ́n pèsè ọ̀pọ̀lọpọ̀ ààyè láti lè lọ ṣe àyẹ̀wò kólúkálukú lọ síbẹ̀ kó ṣe àyẹ̀wò kó lè mọ irú ipò tó ń wà. Wọ́n sì tún ń pèsè àwọn ààyè ibi tí a ti lè máa gba oògùn tó máa dín agbára kòkòrò yìí kù lágọ̀ọ́ ara wa. A ti kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn tó gbèrú nǹkan bàǹtàbàǹtà nǹkan ribitìribitì tí ò lè jẹ́ kẹ́mi èèyàn kúrú báyìí tó gbé jáde nínú ìjọba yìí. Ọlọ́run kó bá a lọ́ra Ìbíkúnlé Amósùn kọ́lọ́n jẹ́ kó tún ṣe jù báyìí lọ. Àǹfààní tó wà nínú nǹkan tí wọ́n gbé kalẹ̀ ọ̀sákà yìí ó máa jẹ́ kí ikú ọ̀wọ̀ọ̀wọ̀ ikú àìròtẹ́lẹ̀ kó dínkù l'Ogun State. Ọlọ́run ló rán gómìnà Amósùn sí wa, Ọlọ́run á lè bá wa tọ́jú ẹ̀, á ṣàṣeyọrí lágbára Ọlọ́run, a ò ní fojú sunkún ẹ̀ l'Ogun State. Everybody ti ń dúpẹ́ lọ́wọ́ Ìbíkúnlé Amósùn because àfẹn tó bá kàn fẹ́ jẹ́ bàṣẹjẹ nígbèsí ayé ní òní mọ́ ìpè Ìbíkúnlé Amósùn the man is try kò dùn sójú kan ṣo bó ṣe ń ṣe kan tó ti yan àwọn èèyàn síbẹ̀ tó ń control ẹ̀ ló tún ṣe mí tó ti yan àwọn èèyàn síbẹ̀ tó tún control. Gómìnà ìpínlẹ̀ Ògùn
Sẹ́nẹ́tọ̀ Ìbíkúnlé Amósùn ti sọ wípé ìpèsè oúnjẹ lọ́pọ̀ yanturu fáwọn èèyàn ìpínlẹ̀ yìí yóò di ohun ìrọ̀rùn láìpẹ́ látàrí àgbékalẹ̀ ètò ọ̀gbìn ìgbàlódé níbi tíjọba yóò ti pèsè àwọn èròjà ohun ọ̀gbìn ìgbàlódé fáwọn ọ̀dọ́ láti máa dá oko nípínlẹ̀ yìí. Gómìnà sọ eléyìí di mímọ̀ ní ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 3 oṣù kejìlá ọdún 2013 lásìkò tó ń gbàlejò ikọ̀ kan láti ilé-iṣẹ́ tó rí sí ètò ọ̀gbìn lórílẹ̀-èdè Malaysia. Àbẹ̀wò náà wáyé lórí ìdí pàtàkì láti fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí ìfọwọ́sowọ́pọ̀ àti àjọṣepọ̀ láàrin ìjọba orílẹ̀-èdè Malaysia àti ìpínlẹ̀ Ogun lẹ́ka ìlọsíwájú ètò ọ̀gbìn nípínlẹ̀ yìí. Gómìnà sọ àwọn ọ̀nà tíjọba ìpínlẹ̀ Ogun gbèrò láti jẹ nínú àǹfààní mímọ̀ ṣe àwọn èèyàn orílẹ̀-èdè Malaysia nígbàtí wọ́n bá ń tẹ̀síwájú nínú àjọṣepọ̀ àti ìfọwọ́sowọ́pọ̀ náà. Some areas where we want you to quickly help us. Area of rice, cassava, palm plantation, greenhouses, because I know you have that prowess there. But in none of those things that you'll be doing, we will want you to still help us so that we go into now what we call agro business and to take full advantage of the value chain that all of this offers. Ẹni tó kó ikọ̀ àbẹ̀wò náà sòdí èyí ni ọ̀gbẹ́ni Datuk Mohammed Hashim jíṣẹ́ mínísítà fún ètò ọ̀gbìn lórílẹ̀‐èdè Malaysia lórí ìgbáradì wọn láti ṣe ìbáṣepọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ogun. Ọ̀kan lára àwọn ọmọ ikọ̀ àbẹ̀wò náà ṣe àlàyé àwòrán lórí ẹ̀bùn tí Ọlọ́run ọba fi jíǹkí ìpínlẹ̀ Ogun àti àwọn ọ̀nà tí àjọṣepọ̀ fi lè wáyé láàrin àwọn méjèèjì fún lílò àwọn ẹ̀bùn wọ̀nyí fún àǹfààní àwọn èèyàn ìpínlẹ̀ Ogun lápapọ̀. Ní ọjọ́ yìí kan náà gómìnà Ìbíkúnlé Amósùn búra fún àwọn ọmọ ìgbìmọ̀ tó ń darí ilé ìwé gíga Moshood Abiola Polytechnic èyí tí Ìyálóde Àlàbá Lọ́sìn jẹ́ alága rẹ̀. Nígbà tó ń bá àwọn ọmọ ikọ̀ náà sọ̀rọ̀, gómìnà sọ̀rọ̀ síwájú sí i lórí gẹ́gẹ́ bí ìjọba rẹ̀ ṣe mú ètò ẹ̀kọ́ ní pàtàkì jùlọ nínú ètò pàtàkì 5 tíjọba yìí là kalẹ̀ láti ṣiṣẹ́ lé lórí. We as government, we are determined, and you know that even in our 5 cardinal programs, education is the most important one of all the things that we said we would do for the good of Ogun State. Síwájú sí i, gómìnà gba alága àti àwọn ọmọ ikọ̀ náà níyànjú láti rí iṣẹ́ tíjọba gbélé wọn lọ́wọ́ yìí gẹ́gẹ́ bí ìpèníjà láti ṣiṣẹ́ sí àwọn èèyàn ìpínlẹ̀ Ògùn. Alága ìgbìmọ̀ ọ̀hún, Ìyálóde Àlàbá Lọ́sìn fèsì. On behalf of the Governing Council, I want to say the challenge you have given us today will be part of the history when it is written. Lẹ́yìn náà ni gómìnà wá búra fún àwọn ọmọ ìgbìmọ̀ náà. Fún ìbéèrè tàbí àlàyé, ẹ kọ̀wé sí orí nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ó wà lójú ìwòran yín yìí. Tàbí sí orí ímeèlì wa tí ẹ̀ ń wò yìí. Ọmọ Ògùn Ìṣẹ̀yà.